مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء. الحمد لله الذي صدق وعده ونصر عبده وعز جنده وهزم الأحزاب وحده، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله وأصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó máa mú àdéhùn rẹ̀ ṣẹ fún àwọn ànábì rẹ̀ àti gbogbo àwọn òjíṣẹ́. Ọba yìí náà ló máa dúró ní olùrànlọ́wọ́, ọba yìí náà ló máa dúró ní olùrànlọ́wọ́ fún gbogbo àwọn ànábì Ọlọ́run. Ọ̀ràn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ọ̀ràn lọ́wọ́ lérí gbogbo àwọn ọ̀tá rẹ̀. Ọlọ́run bá aláàgbé iyì fún gbogbo àwọn ọmọ ogun rẹ̀, gbogbo àwọn tí wọ́n wá dìde tí wọ́n fẹ́ paná Islam. Ọlọ́run bá aláà gbogbo àwọn tó dìde tó fẹ́ paná Islam, Ọlọ́run bá aláà ó padà sọ wọ́n di ẹni tí ọjà jẹ. Ọlọ́run adúpẹ́ o, tó bá jẹ́ pé èrò àwọn ọ̀tá lè Islam ọba ṣẹ́ ni ọpọ́ sí òkú gbogbo wa yìí ká mẹ́jẹ́ mùsùlùmí òdodo. Ọlọ́run adúpẹ́ o, Ọlọ́run adúpẹ́ o, Ọlọ́run adúpẹ́ o. Àwa bẹ̀ bí asma'il husna, pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti gbogbo àwọn àròyìn ẹ̀, wasifati al-ula, ayo mitana ala hadha al-Islam. Ọlọ́run mọ́sà pẹ́ ní kọ̀ọ̀kan wa, mọ́sà pàwá sí rẹ̀sì islamu yìí. La hawla wala quwwata illa billah. Ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rere. Èyí tá fi ìdánilẹ́kọ̀ọ́ ní àárọ̀ yìí, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin sisters wa, àwọn tá jẹ́ imams, àwọn àfáà, òun náà ni an-nifaqu anwa'uhu wa khuturatuhu fil Islam. Ìmá ṣojú méjì, ìmá ṣe ojú méjì nínú ẹ̀sìn. Lẹ́yìn náà àwọn ìmá ṣojú méjì yìí mélòó ló pín sí nínú ẹ̀sìn wa? Ewu wo ló wà ń bẹ fún wa? Àti kíní àti kejì, àwọn ewu tó wà ń bẹ fún àwa mùsùlùmí òdodo. An-nifaqu, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin sisters wa, àwọn alfáà, ní tí wọ́n ń pè ní an-nifaq, àwọn olóyìnbó wa ní hypocrisy, ìṣojú méjì. Wọ́n ní huwa izharu al-khairi, òun náà ni ká máa fi dáadáa hàn, wa ibtanu ash-sharr, ká máa wá fi aburú, ká máa fi pamọ́ sínú, ká máa fi dáadáa hàn sáwọn èèyàn. Ìta ń ṣe lójú àwọn èèyàn yẹn ní dáadáa yẹn, opposite rẹ̀ ló wà nínú wa. Àákàn fi yẹn àfi ń tan àwọn èèyàn ni. Ọlọ́mọ́sà sọ ní kọ̀ọ̀kan wá ń bẹ̀ o. An-nifaqu naw'an, ìmọ̀ sojú méjì yìí tí wọ́n ń pè ní Munafiki nílẹ̀ Yorùbá, wọ́n ní ìran méjì ni, oríṣi méjì ni. An-nifaqu al-aqdi wa an-nifaqu al-amali. Ìṣojú méjì èyí tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ àti ìṣojú méjì èyí tó ní ṣe pẹ̀lú àwọn iṣẹ́ àti àwọn ìwà tí a fi eríkèríkà ara ṣe. Wakil, àwọn àlùfáà àwọn ọmọ pín sí méjì wá ní al-aqdi yẹn ó wà an-nifaqu al-akbar. Wọ́n lọ́wọ́ ní Munafiki tó ga jù, tó tóbi jù lérí ilẹ̀ Ọlọ́run.
ẹ̀rí al'amali yẹn òun náà ni anifakul asugaru, òun náà ni munafiki tí ó kéré síta kọ́kọ́. Gbogbo ẹ̀ pátápátá ẹ̀yin gbọ́dọ̀ máa sáde Ọlọ́run bá ń bẹ̀. Anifaku al'aqadi ayé anifaku al'akbar, munafiki eléyìí tí ó ga jù tó tóbi jù, ìṣojú méjì èyí tó tóbi jù òun náà ni huwa izharul iman, oníkéyàn máa fi imani hàn síta, wa ibtanu al-kufur, kéyàn wá fi àìgbàgbọ́ sí inú ọkàn ẹ̀, kéyàn ó fi yẹn pamọ́ síbẹ̀. ìdáǹgbọ́yé òun náà ni izharul islam, kéèyàn máa fi islam hàn wípé we are muslims, mùsùlùmí ni wá. wa ibtanu ashirik, kéèyàn wá fi àìgbàgbọ́ kéèyàn fi yẹn pamọ́ sínú ọkàn rẹ̀, tó jẹ́ pé ẹnìkan kan ò ní rí àfọlọ́wọ́n bá wa. wa mukhrijun minal millah, gbogbo ẹni tí bá ti fi àìgbàgbọ́ sínú ọkàn ẹ̀ tó wá ń ṣe islamu níta gbangba, tó sì jẹ́ pé kèfèrí ni nínú, wọ́n ní àwa la máa pè é pé ara wa ni lọ́dọ̀ Ọlọ́run. ní ti ń ṣe yẹn ó ti mú jáde kó nínú Islam. akhbar Allahu anhu fil Qur'an, Ọlọ́run ọba aláàsàlàyé irú wọn tí wọ́n pọ̀ rẹpẹtẹ lásìkò Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, láwọn tí wọ́n darapọ̀ mọ́ àwọn sàábé. ẹ̀ńtẹ́jọ́ ọ̀gá wọn òun náà ni Abdullahi ibn Ubay ibn Salul. Abdullahi ibn Ubay ibn Salul òun ni àgbà wọn. nígbà tá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá Ànábì wọ Madina, ó wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń darí lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, wọ́n gba Islam. òun ní sin pláàni ní lọ́bì tẹ́lẹ̀ nílùú Madina láti jẹ ọba lérí àwọn al-Haws wal-Khazraj. ó fẹ́ jẹ ọba lérí àwọn ará Madina. ní ti ń lọ́bì ní ti ń pe àwọn èèyàn, ó ti ń lo àwọn ẹsẹ̀ tó ní, ó ti ń náwó, ó ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀. nígbà Nábì wá dé pẹ̀lú ẹ̀sìn Islam sí Madina sallallahu alaihi wasallam, wọ́n wá bẹ̀rẹ̀ sí paná Islam orí pa, wọ́n paná Islam orí pa. lẹ́bàá kúkú bá wọn kan sọ̀rọ̀ nínú àwọn yòókù ẹ̀ pé ẹjẹ́ àgbà Islam, ẹjẹ́ á sọ pé a fẹ́ gba Islam. àwọn wà wọnú Islam ẹ̀ta bá ti wọ bẹ̀, a máa bà kan jẹ́ ń bẹ̀ ní o. ìṣẹ̀ṣe wa tí a ń ṣe lọ, òrìṣà tá ń bọ a ní filẹ̀ o, àmọ́ àjọ máa kírun pẹ̀lú wọn, àjọ máa gba àwẹ̀ pẹ̀lú wọn. tí wọ́n ní jihadi yá ogun ẹ̀sìn àjọ lọ ni. àwọn tá a wí yìí sọ lóun ibi tọ́rọ̀ wọ́n burú ni pé wọ́n máa ń tò ti sáfù wájú. òyìnbó kú lánàá wá ní ẹjẹ́ àṣẹ ìtọ́rẹ̀ ẹ̀yà yọ sàká, àwọn náà gbowó jáde. yasumun, bí Ramadan bá dé wọ́n gbààwẹ̀. yujahidun, tí Ànábì bá ní ẹ̀yin mùsùlùmí, àwọn ọ̀tá náà wọ́n mọ̀ ti nàró, wọ́n làwọn bọ̀ wá bá wájà, wọ́n fẹ́ paná Islam, àwọn tá a wí náà àwọn náà ó dìde pẹ̀lú wọn. ọmọ ìyá mi ọlágbára o, ọ̀tá lé wọ́n ló burú ju ọ̀tá ìta lọ. al-mushrikuna wal-kuffar wal-yahudi wan-nasara hum a'da'u fil kharij. àwọn Júù, àwọn Nasara, Christians àti gbogbo àwọn ẹlẹ́bọ pìlẹ̀ tó jẹ́ pé àwọn darapọ̀ mọ́ mùsùlùmí táwọn ń ṣẹ̀ṣẹ̀ tí wọ́n ní gbogbo àwọn yẹn àwọn ní ọ̀tá ìta. rí àwọn munafikun, al-munafikuna hum a'da'u fi dakhil. àwọn ní ọ̀tá tí jókòó ti ní, ọ̀tá tí sùn ti ní, ọ̀tá tí ń bá ní jẹ, tí ń bá ní mu, ọ̀tá tó mọ gbogbo àṣírí.
ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àmọ́ ti sọ fún Ànábì wa Muhammad pé àdáwò ti dé o máa fura o àwọn kan ti darapọ̀ mọ́ yín o ọlọ́run bá ní a'udhu billahi minash shaitanir rajim wa minan nasi man yaqulu amanna billah ọlọ́run bá níbẹ̀ nínú àwọn èèyàn nílùú Madina tó jẹ́ pé wọ́n máa sọ fún yín pé amanna billah àwa náà gbà lágbọ́ wa bil yawmil akhir wọ́n sì máa fi rinlẹ̀ fún yín pé agbájọ́ al-qiyamah gbọ́ ọlọ́run bá ní wa ma hum bimu'minin bí ọlọ́run bá láti jásẹ́ wọn ni ẹ ọlọ́run bá ní ẹ má fara lẹ́ o wọ́n sọ ní o wọ́n kìí ṣe mùmìnì o kèfèrí ni wọ́n ti wà látàná wọ́n ń bẹ láàrin àlùmọ̀ náà lé níjàmá wọ́n ń bẹ láàrin àlùmọ̀ lé níjàmá àwọn ọmọ wa àwọn ìyàwó wa àwọn ọmọ kéwù wa wọ́n ń bọ́ sí wọn lọ́wọ́ wọ́n ti pọ̀ rẹpẹtẹ lórí social media tí wọ́n daṣọ ẹ̀sìn bóra wọn kìí ṣe muslim. Suratul Baqara Quran 2 verse 8 lọ́lọ́run tí ń sọ fún Ànábì pé tó máa fura o khuturatun nifaq al-aqdi àwọn tá a wí yìí wọ́n ní ọ̀rọ̀ wọn léwu gan ọlọ́wọ́n bá aláàfin sọ fún Ànábì sallallahu alaihi wasallam ó ní humul adu ọlọ́wọ́n bá nílẹ̀ Ànábì wọn fura ọ̀tá làwọn tó wọlé yẹn o fahdharhum sọ́ra o mọ̀ntọ́ ma sọ ẹni tó ti sáfù wájú ẹ̀dàkùn fahdharhum mọ̀bí tó rìn sí o fahdharhum mọ̀ntọ́ mọ̀ bá pláàni o wọ́n sì ń bẹ láàrin àwọn àlùmọ̀ wọ́n jọ ń kí jímọ̀ wọ́n jọ ń kí yídì wọ́n jọ ń ṣe hajj wọ́n jọ ń gbààwẹ̀ qatalahumullah ọlọ́wọ́n bá ní yín padà yẹyẹ wọn o àmọ́ fura o anna yufakun òpùrọ́ ni wọ́n yufakun òpùrọ́ ni wọ́n suratul munafikun aya ẹlẹ́kẹrin ọlọ́run dídí gbé chapter kan wá fún wọn ọlọ́run dídí gbé sura kan wá fún àwọn munafikun kọ́dà ibi tí ọlágbára dé ọ gbọ́dọ̀ sọ pé suratul munafikin munafikun nǹkan ló gbé jáde ìwọ nífẹ̀ẹ́ ní tẹ́ka Qur'an kọ́ wá ní qad wasalna ila surati al-munafikin la wasalna ila surati al-munafikun nǹkan kan gbọ́dọ̀ al-jar wal-majrur kò sí sẹ́mẹ̀yẹ bó ṣe wá látọ̀dọ̀ ọlọ́ni suratul munafikun káwọn bá ṣe wọ́n pè átà nínú àgbékalẹ̀ èdè ẹ̀yin bàbá wa ìyá wa al-munafikun wọ́n léwu gan wọ́n bá nábì fà á débi tọ́lá pẹ̀rẹ́ wọ́n bá wọn sàábé fà á débi tọ́lá pẹ̀rẹ́ wọ́n ti wá wà láàrin àlùmọ̀ lẹ́yìn náà táwọn náà tí wọ́n ń dálé kéwúlẹ̀ al-munafikun náà àwọn náà wọ́n ń ṣe wá sí wọ́n ń sọ lárúbáwá wọ́n ń jẹ olórí ẹ̀sìn nínú Islam tọ́jú pé tá a bá fẹ́ darí ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ wọn oye àwọn náà láwọn darí àwọn ni bàbá fún wa nínú ẹ̀sìn wọ́n joyè wa fil haqiqa laysu bi muslimin àmọ́ ìdí ń jẹ́ òdodo ni pé wọn kì í ṣe muslim al-munafiquna hum akfaru min al-yahudi wa nasara àwọn yẹn burú jù àwọn jù lọ wa nasara àwọn èèyàn kèfèrí tí wọ́n nípa jù àwọn jù lọ wa nasara kèfèrí tí wọ́n nípa jù tàwọn kìrìsìtẹ́nì lọ àwọn kìrìsìtẹ́nì kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn àwọn ya kèfèrí jù àwọn kìrìsìtẹ́nì lọ ara wa dẹ̀ ni wọ́n ara wọn làwọn tá à ń sọ tí wọ́n ń darapọ̀ mọ́ wa wal mushrikin wọ́n ní kèfèrí tí wọ́n burú jù tó àwọn oníṣẹ̀ṣe táwọn dúró lérí ìbọ̀rìṣà wọn tí wọ́n bá wa dá sí ẹ̀sìn Islam wáyé tó ṣe rí bẹ́ẹ̀ gbogbo wọn náà ní kèfèrí àbí al-munafikun tàwí náà kèfèrí làwọn náà ìtọ́jà máa pè wọ́n munafikun ni pé kèfèrí ni wọ́n wá ń darapọ̀ mọ́ wa wọ́n wọ́sọ̀ Islam wọ́n wá ní àwọn munafikun yẹn àwọn ni wọ́n burú jù ní gbogbo àwọn kèfèrí tọ́lọ̀ ń dá àwọn ni kúfùrù tí wọ́n lágbára jù ọlọ́wọ́n bá aláàfin sọ fún wọn pé innal munafikina fi darikil asfali minan nar ọlọ́wọ́n bá ní ẹ̀rí gbogbo àwọn munafiki ọlọ́wọ́n ní àwọn ní kò sí sàlẹ̀sàlẹ̀ ná bí táwọn bá ti fàyọ nìyẹn walin nari darakat
kama lil jannati darajat bali janna bó ṣe ní àwọn ìpele bẹ́ẹ̀ náà ni iná Ọlọ́run ọba òun náà ní àwọn dàrákà ti ní pé ìpele tí ó máa lọ sàlẹ̀ àlìjánà wọn máa lókè ẹ̀rí ti iná ẹni àwọn tó wà lókè tí wọn ò gbóná tó táwọn tó wà ní abẹ́ tiwọn àwọn Yahudi Nasara iná tiwọn oye kò gbóná tó ti àwọn mushrikun ẹlẹ́bọ táwọn mushrikun ẹlẹ́bọ iná tí wọn ò gbóná tó táwọn Munafiki Ọlọ́run fi ní innal munafikina fi darkil asfali minan nar ó ti kọ́kọ́ sọ́nà ayà kan pé inna Allaha ja'ilul munafikina wal kafirina fi jahannama jami'a Ọlọ́run gbogbo ni wọ́n wọ̀ náà o àmọ́ innal munafikina fi darkil asfali minan nar Ọlọ́run bá dé ìsàlẹ̀sàlẹ̀ làwọn wà torí ìsàlẹ̀sàlẹ̀ yẹn òun gbóná ju àwọn yòókù lọ Ọlọ́run wọ́n fi wá síná o wọ́n sì wá ní munafiki o àbẹ̀ ọ́ nínú àánú rẹ̀ ọlọ́mọdé àjọyìn wọn o la hawla wala quwwata illa billah àwọn lẹ́yìn ni àwọn tó jẹ́ pé ìgbàgbọ́ pé tó kò lára wọn lọ́sọ wọn di munafikun al-aqdi al-nifaq al-aqdi Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala jí ó yé wáyé pé wọ́n máa ń ṣọ̀rẹ́ àwọn tó wà nù nífàkì yẹn tí a pè ní mùsùlùmí ara lásán tí wọ́n fọkàn sí Islam àwọn àtàwọn kàfírùn àwọn lẹ́bọ wọ́n ní wọ́n máa ní connection wọ́n jọ máa ń ṣiṣẹ́ ni tọ́ba ti sọ kankan lọ́dọ̀ ànábì tọ́ba ti di ọwọ́ rọ̀lẹ́ wọ́n lọ lè ṣe fàájì ní tamak wípé àwa wà ń bẹ láàárọ̀ ìtí Muhammad sọ̀rọ̀ ó tún parọ́ kan lé ní ó ní Ọlọ́run tó rán kankan sóhun lé ní lẹ́nu Ọlọ́run wọ́n máa sọ fún àwọn kèfèrí wípé pláàni ta níní o àwọn kan ta fẹ́ ṣe ní ètò ní o wọ́n máa sọ fún àwọn kèfèrí wípé àṣírí wa rèé o sẹ́mọ̀ pé ara yín ni ẹ̀hẹ̀ làwa wa idha laqul ladhina amanu qalu amanna tí wọ́n bá pàdé àwọn olùgbàgbọ́ òdodo wọ́n ní àwọn náà mùsùlùmí ni wá o olùgbàgbọ́ làwọn náà wa idha khalaw ila shayatinihi tí wọ́n bá wá lọ lè bá àwọn shayatin ins tí wọ́n bá lọ lè bá àwọn èèyàn tí wọ́n ti dèṣù táwọn jẹ́ kèfèrí tí wọ́n mọ̀ sọ fún wọn qalu inna ma'akum innama nahnu mustahzi'un ìpè àwa ń bẹ pẹ̀lú yín nínú ṣẹ̀ṣẹ̀ o àákàn fi wọ́n sí yẹ̀yẹ́ mọ́sálásí ni o ẹbẹ̀rẹ̀ mi náà yí di lánàá yẹ̀yẹ́ là ń fi wọ́n sí ẹbẹ̀rẹ̀ tí àwọn awájú ń gbà tá ń kí jímọ̀ ní jẹta yẹ̀yẹ́ là ń fi wọ́n sí o ẹbẹ̀rẹ̀ tá lọ tá tẹ̀lé ànábì yẹ tá tọ́lọ́gà wa láàárọ̀ bá ṣe tẹ̀lé wọn àwọn fi ṣe yẹ̀yẹ́ ni o ara yín làwa ara wa lẹ́yìn akàn yọjú lọ́hùn nítorí operation tá fẹ́ ṣe kíní tá fẹ́ ṣe Ọlọ́hun bá ní bashiril munafikina bi anna lahum adhaban alima Ọlọ́hun bá ní ìrẹ́ ànábì bá mi fún àwọn mùnáfíkì àárín yín tí wọ́n bẹ láàrin àlùmọ̀ bá mi fún wọn ní ìròdùnú ìyà tí tanilá alladhina yattakhidhuna al-kafirina awliya'a min dunil mu'minin àwọn tí wọ́n fi olùgbàgbọ́ òdodo lẹ̀ tí wọ́n ń bá àwọn kèfèrí ṣọ̀rẹ́ ẹ mọ̀ra àwọn bàbá àdínì nílẹ̀ Yorùbá àwọn ọba àwọn tí aburú yẹn pọ̀ lára wọn nìyẹn àwọn olóṣèlú yàrá àwọn mẹ́ta tí wọ́n dárúkọ yẹn ọkọ̀ yẹ ọ̀kan àwọn olówó àwọn bàbá olówó àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ni wọ́n pọ̀ sínú an-nifaqul aqdi kí ni aláàkọ́ tí mo kọ́ dákọ́ àwọn tani jama àwọn ọba gẹ́gẹ́ gbogbo ọba alẹ́ Yorùbá o àmọ́ pọ̀lọpọ̀ àwọn ọba alẹ́ Yorùbá tájọ ń kí ìdì ibi wọn fara pamọ́ sí ni ẹ̀ lẹ́yìn náà àwọn tẹ́lẹ̀lẹ́ kejì àwọn olóṣèlú kò síbi tó olóṣèlú ò lè lọ lọ́bàá ti ní òun fẹ́ sòṣèlú gbogbo ẹ̀sìn ní ọmọ ṣe kíní ní ọmọ ṣe ní máa ń tàn yín lókun kọ́dà tó bá lóun ò ní kankan ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe wọ́n sì ṣẹ̀ṣe ló kọ rẹ̀ nígbà wọn fẹ́ dìbò tíjọ́ ní wọ́n pa ewúrẹ́ dúdú ní Island wọ́n pa á sí ojúbọ wípé kí àwa lọ́kàn kan wọlé àwọn olówó àwọn akọrin wọn ò lè ṣe ká má ṣe gbéyàwó kọ́dà nílẹ̀ Yorùbá yìí oye
wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ lè máàmù náà òun náà ń bẹ lára wọn ọ̀pọ̀lọpọ̀ àfáà oníjà àfáà súnnàdé àfún bídíà náà ni ó ṣe kíní lọ máa jẹ àwọn náà ń bẹ nínú ẹgbẹ́ yẹn ẹgbẹ́ kúfúrù ni ìṣẹ́gbẹ́ Islam ọlọ́wọ́ bá aláwọ̀ ní àwọn tá a wí yìí wọ́n máa lọ lè parapọ̀ papọ̀ mọ́ àwọn kèfèrí torí pé nǹkan kan náà ni wọ́n nǹkan kan náà wọ́n jọ ń ṣe tó fi máa fà àti lọ lè kí babaláwo tí lè gbaṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ìtumọ̀ ni pé nǹkan kan náà wọ́n jọ ń ṣe àfà nǹkan yọjú ń bí ni tó wáyé pé inú Islam lọ́ba wà inú Islam náà ni wọ́n wà àbáyọ sí lérí ìṣòro ẹ̀ ìpadà lọ lè bá wọn ìtumọ̀ ni pé àárín wọn ló wà. yatahakamuna ila tawagitihim wọ́n ní ibi tí ọ̀rọ̀ àwọn Munafiki léwu sí àwọn ni wọ́n máa sọ lẹ́yìn gbàtà Ànábì bá sọ̀rọ̀ tán pé ṣẹ̀ríà ò lè pè wá o ṣẹ̀ríà ìta Ànábì ní ká máa ṣe yẹn ká máa mutí mọ́ ká máa ṣe ṣìnà mọ́ ká máa jalè mọ́ kí wọ́n máa gbowó èlé mọ́ wọ́n máa sọ ní máa sọ Mọ̀dínà báyìí ni pé àgbékalẹ̀ tí Rọ̀súlù ń sọ yẹn kò lè mú ayé ti kọjá ní sọ yẹn wọ́n máa sọ fáwọn yẹn pé ó ti kà á fún aláàrọ̀ yìí Ọlọ́run ní ká tó mọ́ sí nǹkan báyìí ẹ má dá lóhùn èyí tá a bá lọ́wọ́n bàbá wa yẹn gangan lọ́nà èyí tá a Nábì gbédè kò kí sọ̀nà àwa kan tẹ̀lé akànfin sí yẹ̀yẹ́ ni ẹ dákun sí ọ̀rọ̀ fẹ́ máa jọ bẹ́ẹ̀ náà lẹ́ni pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ń gbọ́ alikọ́ tí wọ́n máa sọ fún sáàsì pé ẹni a máa sọ̀sẹ̀lú àwọn òní ọwá sí mo ní èyàn ní débẹ̀ àfi kọ́ máa yí òfin Ọlọ́run padà ó láwọn àfáà lọ́bẹ̀ ni mo láwọn àfáà lọ́bẹ̀ àmọ́ wọn mú tọ́ dàbọ̀ Ọlọ́run bá aláàní alamtara Ọlọ́run ní ṣe orí ni ìrẹ́ annabi ila alladhina yaz'umuna annahum amanu bima unzila ilayk ọ̀rọ̀ àwọn tí wọ́n rò Ọlọ́run ni wọ́n rò yí pé àwọn gbàgbọ́ pẹ̀lú tá sọ̀kalẹ̀ wa ma unzila min qabli wọ́n rò pé àwọn gbàgbọ́ pẹ̀lú tí a sọ̀kalẹ̀ síwájú yuriduna wọ́n wá ń fẹ́ yuhibbun an yatahakamu ila taghut wọ́n ní ètò darí ìlú ọ̀dọ̀ àwọn èṣù làwọn fẹ́ gbé sí èṣù ló dá democracy lẹ̀ ló fi jẹ́ pé gbogbo tọ́lọ́wọ́n bá aláàní ẹ má ṣe democracy confam rẹ̀ ká má ṣe kíní ká má ṣe Ọlọ́run ẹ má mutí innamal khamru wal maisir democracy ọ approve ẹ má mutí ẹni tí ó bá yí lérí kó yí lérí ẹni tí ó bá ya wèrè kó ya wèrè ẹni tí ó bá da mọ́tò nù kó da mọ́tò ẹni tí ó bá sì gún yàwó ẹ lọ́bẹ ẹ má mutí ọtí dáa wọ́n sì mọ̀ pọ́ tí ń pa ní là Ọlọ́run ní ká má gba owó èlé space àbíyàn gbọ́ tí ń lọ iṣẹ́ ìgbọ́n tí ń lọ Ọlọ́run ọba ní wa ahallallahu al-bay'a wa harrama ar-riba Ọlọ́run ọba ní èmi Ọlọ́run ṣe kẹ́ sí bísínẹ́sì ní ẹ̀tọ́ wọ́n wá sí kẹ́ gbowó èlé ní èèwọ̀ okó $2,000 fún yàn Ọlọ́run máa gba 4,000 ní ẹni oṣù ṣe bísínẹ́sì náà lórí sí báyìí owó èlé lọ fẹ́ gba àwọn náà máa àwọn náà sì mọ̀ pé àwọn san owó èlé fún ọ àmọ́ pàkúté tí wọ́n tẹ̀ kalẹ̀ tí ò bá mú wọ yóò mú àwọn míì tí wọ́n ṣe kíní àwọn míì tí wọ́n ń bọ̀ ẹni tó rẹ̀ pé pàkúté òmùn náà ó ti mú torí ó ti gbowó olówó sọ́wọ́ kò lè jẹ lọ láyé ń bí dépò tí ó jẹ lọ lọ́run wọ́n ní qalu innamal bay'u mithlu riba wọ́n ń fa nábì lẹ́sìn àwọn Munafiki ní Madina yìí pé bísínẹ́sì ni ó ká máa sanwó èlé náà wọ́n sọ fún ànábì pé Ọlọ́run wá ní wa ahallallahu al-bay'a wa harrama riba Ọlọ́run ní kò kí ṣe business ẹ̀tọ́ ni business àmọ́ èyí tẹ́ ń ṣe yẹ èèwọ̀ ni kò kí ṣe business a padà wá rí pé tọ́lọ́n lọ padà jánà sí àbí tọ́lọ́n kọ́ àwọn tí wọ́n ti béèrè fátiwá lọ́wọ́ àwọn àfáà nígbà tí kìíní ìdé táwọn àfáà sọ fún wọn yí pé space o kò sí nǹkan kan tí wọ́n fẹ́ máa ṣe o wọ́n fẹ́ máa gbowó èlé lọ́wọ́ wọn ni o wọ́n sì padà lù yín jìbìtì àwọn yẹn káwọ́ nísìnyí àwọn yẹn wá ń dúpẹ́ fáwọn àfáà pé ẹ máa ṣe wọn yẹn àfáà súnà Ọlọ́run lọ́mọ yìí millions of dollars àwọn tí ò bá bọ́ sọ́wọ́ wọn àmọ́ gbà tó ń pe àfáà pé ẹ̀dá kún sọ́tọ́ tán ní ọ̀tọ̀ ló ń bá kó òun pamọ́ sílé òun ò bá ti darọ báyìí yóò sì darọ yóò da fọ́jú
yóò ní stroke ẹlòmí ti kú sára báyìí nǹkan bẹ̀ ń lé ayé gbígbà tí èyàn bá ju blombló tẹ́gbẹ́ bí ṣe ń lọ yẹ yọ́kàn mọ́ lọ bí tí ó bá ti rí ni òsìn tí ń jẹ́yàn lára ẹ̀ mọ́ gbogbo tó tùjọ ti lọ ó fẹ́ lu jìbìtì àwọn wá lù ní jìbìtì $4,000 ó wá fi gba $8,000 nígbẹ̀yìn oṣù irú bísínẹ́sì ò ní ẹ́ bísínẹ́sì tí wọ́n ní bísínẹ́sì ó kó kalẹ̀ ẹ̀ẹ́jọ fẹnukò lérí ìtẹ́ra lẹ́yìn náà wàá jọ fẹnukò lérí pé profit tó bá jáde o percentage lẹ́ẹ̀mà ṣe kíni lẹ́ẹ̀mà fi pín okó fẹ́ nìkan kọ́ mọ́ bá ọ ṣe owó alìmọ̀dọ́rìbù ni ẹni tó kó fún yẹ ìwọ ni sahibul mal wàá jọ fẹnukò lérí percentage 40-60 30-70 nígbà mélòó jẹ́ 80-20 ó lè jẹ́ 10-90 bàbá olómi láàánú a ní máa mú 90%, máa fẹ́ mi tí mo lówó ní 10%. níjọ́ tí ẹ bá sì rí owó níwọ̀nba ẹjọ́ pín níwọ̀nba náà níjọ́ tó bá pọ̀ ẹjọ́ pín tí ó pọ̀ níjọ́ tí ó bá ṣeré kò sẹ́nìkan tí ó gba owó àmọ́ wọ́n gba $2,000 lérí $1,000 rẹ lóṣooṣù náà. níjọ́ tí ó bá sí business ọ̀sàbòsí fáwọn níjọ́ tó bá yẹ kán fún ọ ní $4,000 èrè lédi 2,000 rẹ àwọn ará kó 2 fún ọ 2 làwọn jọ ṣe wọ́n jẹ 2 rẹ 2,000 tó kù wọ́n jẹ mọ́lẹ̀ àwọn kọ́mpínì ṣàbòsí fún ìwọ náà ẹjọ́ máa gbára yín ni tẹ́ ẹ̀ bá ti dúró lérí ìṣẹ̀rí àtọ́lọ́n òfin ọlọ́run lèyìn fi succeed. àwọn wá ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam wípé báwo ṣe ṣètò ìjọba títí wa ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń sọ yẹn àgbékalẹ̀ tí Èṣù gbé kalẹ̀ fáwọn bàbá tàwọn làwọn tẹ̀lé ṣógún di 40 làwọn máa ṣe wàkọ́dí umiru an yakfuru bi ọlọ́run a sì ti pa wọ́n láṣẹ kí wọ́n kẹ́yìn sí táwọn bàbá wọn bá bọ̀ wa yuridu shaytanu an yudillahum dalalan ba'ida ọlọ́run bá ní wọ́n máa ti sọnù wọ́n sọnù débi pé wọ́n ò lè mọ̀nà mọ́ ba'ida Suratun Nisa aya 60 lọ́wọ́ ọlọ́run láwọn tí wọ́n rò pa wọn gbàgbọ́ tí wọ́n sì gbàgbọ́ nígbà wọn bá ní kí ṣẹ̀ríà kó má tẹnubọ ìṣẹ̀mí ayé àwọn kẹ́jẹ́ káwọn máa ṣe ayé àwọn wá sí wà wọn gbogbo táwọn òyìnbó bá ti gbé wá ọ̀dà kọ̀dá nígbà wọn ti kàwé yẹn káwọn máa jálù online business kọ́lọ́mọ̀ bá aláàkọ́ máa ṣàánú ẹni kọ̀ọ̀kan wa. wa min khuturati an-nifaq al-aqdi yashukuna saffal muslimin àwọn tá a pè ní kèfèrí tinútinú yìí inú àwọn àrà tí wọ́n ń dá òun náà ni pé wọ́n máa bírèkì àwọn àlùmọ̀ pẹ̀lú ọgbọ́n àti ẹ̀wẹ́ àti rorí ṣaitan ṣàǹ pé tí àlùmọ̀ bá ti wà broken kò ní sí wáhádà mọ́ tí ó bá ti sí wáhádà mọ́ kò ní sí kúwà tí ó bá ti sí kúwà mọ́ kò ní sí àṣeyọrí. Abdullahi ibn Umar ibn Salul pẹ̀lú àwọn yòókù rẹ̀ níjọ́ tí wọ́n lọ sí ojú ogun Uhud wọ́n jọ ṣe meeting pé àwọn lọ lè pàdé àwọn kùfàrò tí wọ́n ń bọ̀ láti Maka àwọn èèyàn ń bọ̀ láti Maka àwọn Abdullahi ibn Umar ibn Salul wọ́n jọ ṣe meeting ní mọ́sálásí pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ lọ lè kọjú àwọn ọ̀tá tí ń bọ̀ wọ́n jọ fẹ́ lọ sójú ogun Abdullahi wà lọ lè dúó lójú ọ̀nà eléré àwọn Munafiki ọ̀gá wọn MD wọn ó lè dúó lójú ọ̀nà ní wọ́n sọ fáwọn èèyàn pé àwọn tí wọ́n lọ ti tó ní bùkátà sí ẹ̀yìn mọ́ àwọn tí wọ́n bọ̀ àwọn ọ̀tá tí wọ́n bọ̀ pọ̀ àníṣẹ́ ebí mi mọ̀ sọ fún yín ebí àwà láàáṣí mítìn láàárọ̀ Allahu Akbar ọlọ́mọsí alẹ́ lórí burúkú jama kí làníyàn rẹ̀ pẹ̀lú tí ń ṣe yẹ tí fi ń dá wọn padà kí làníyàn rẹ̀ kí àwọn ọ̀tá yẹn kí wọ́n lè pa àwọn sàábé kí wọ́n sì pa nábì kí wọ́n lè pa Salam kó wọ́n lè wá nàró padà. wọ́n ní ìdá kan nínú mẹ́ta ńlọ́dá padà o thuluthu sahaba ká ní ọgọ́rùn mẹ́sàn-án bá ní wọ́n ọgọ́rùn mélòó lọ́dá padà jama
ọgọ́rùn mélòó ọgọ́rùn mẹ́ta ìdá kan nínú ìdá mẹ́ta 1/3 nọ́mbà ò tí ì pín tẹ́lẹ̀ ó tún wá dá ìdá kan nínú mẹ́ta padà pẹ̀lú ọgbọ́n ìwẹ́ pé ànábì ní àwọn tán wà náà wọ́n ti wà ókè wípé ogun yẹn ò lè tó báyẹn. fi gaswat Uhud nínú àwọn ọgbọ́n ìwẹ́ tẹ́ máa ń dá òun ni pé wọ́n dìídì wọ́n gbé kan dìde láàrin wọn ó wá lọ lè kọ́ mọ́sálásí sí àbáwọlé Madina ìwọ̀n àyìn fáìtì àwọn èèyàn lọ bẹ̀ pé káwọn èèyàn máa lọ mọ́sálásí tànábì mọ́ mọ́sálásí èyí táwọn kọ́ ni kí wọ́n máa bọ̀ ànábì ń lọ ni wọ́n wá ní ó ti yàkọ́ kírun fún wa mọ́sálásí tá a kọ́ yìí mọ́sálásí àlùmọ̀ náà ni Masjid Dirar akọ nítorí ànábì ò tí bí tí fi ń ká bòròbòrò ó ní akọ nítorí àwọn arúgbó tó dé pé wọn ò lè wá sọ́dọ̀ rẹ̀ ń bẹ̀ yẹn distance tọ̀dọ̀ rẹ̀ ṣe kíní ó jì wọ́n ní wọ́n kó pọ́yìntì kalẹ̀ jama àmọ́ gbogbo pátápátá wallahu yashhadu innal munafikina lakadhibun ọlọ́mọ pé ó pọ̀rọ̀ ni wọ́n nítorí àwọn aláàárẹ̀ tó jẹ́ pé kákan dìde lé kán bọ́ síbí torí àwọn àlejò tó bá wọ̀lú kan tó dọ́hun yẹ yóò máa pẹ́ ọlọ́run wa rán sẹ́sà nabi sallam ọlọ́run bá ní walladhina ittakhadhu masjidan diraran wa kufra wa tafriqan baynal mu'minin ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n kọ́ mọ́sálásí tí wọ́n fẹ́ fi ní islam ńlá ni o mọ́sálásí wàhálà ni o wọ́n fẹ́ máa ṣe mítì ní bí wọ́n ṣe máa paná islam ń bẹ ni wa kufra kúfúrú wọn máa ṣe ń bẹ wọn kàn fèrè gbálẹ̀ ń bẹ ní sọ́mà ti fèrè gbálẹ̀ tán irọ́ ni wọ́n pa mítìnì nípa ẹbọ ni wọ́n máa ṣe ń bẹ wọ́tẹ̀fìrí kọ́ lẹ́yìn náà bí wọ́n ṣe ya àwọn àlùmọ̀ àwọn tó bá ti wá sọ́dọ̀ wọn àwọn innocent táwọn rò pé òótọ́ ni wọ́n ń sọ wọ́n máa wá bá wọn sọ̀rọ̀ báwọn sọ títí táwọn náà fi dára wọn tí wọ́n fi kú lẹ́yìn ànábì díẹ̀ ọlọ́run padà wá júwe fún ànábì pé mọ́kẹrùn bẹ́ẹ̀ Suratu Tawbah aya 107 gbogbo ohun táwọn Munafiki ń ṣe kí ni èèmù wọn gan kí ni wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ pa Islam wọ́n fẹ́ pa náà Islam ya'buduna Allaha li ajli ru'yati an-nas wọ́n lọ́pọ̀lọpọ̀ wọn kì í kírun àmọ́ tí wọ́n bá rí àwọn sàábé tí wọ́n kọjá wájú lé wọn ìgbé lágbájá malam fulan sọlá lónìí ọba gbọ́n àwọn ìmúra rẹ̀ yóò bá dìde yóò wá tẹ̀lé wọn ọlọ́run bá ní gbogbo wàhálà tí wọ́n ṣe ní ẹ̀sìn yẹn kò sẹ́sàn ń bẹ̀ wọ́n lẹ́sàn ìtọ́jẹ́ pé èèyàn ń ṣe nítorí àwọn èèyàn ẹ wo ewu tó wà bí kéèyàn máa ṣe nìfàk ọ lẹ́sàn tó bá ìtọ́jẹ́ kó fi ṣe náà wà tó bá ti ń ṣe torí àwọn èèyàn ọ lẹ́sàn lérí ẹ̀ ọ̀daràn gbọ̀nsí nítorí pé md ibi iṣẹ́ yín alùsùn náà ni ìwọ náà sì darun gbọ̀nsí pé yọ mú kọ́mpá iná ma yàbá ìtí ma lọ lè bọ́gá ìrọ́ ní ń pa ó bá ti kú ní bíṣẹ́ yọ fa àwọn èèyàn lọ ní kọ́ọ̀bù torí pé wọ́n fẹ́ lọ́kọ àwọn èèyàn wọ́n ń bọ́ ní kọ́ọ̀bù lẹ́ nítorí pé ọkọ kọ̀ wọ́n lẹ̀ àgbákò tí ń ṣẹlẹ̀ nínú àlọ́ máa ṣe kìí ṣe àgbákò kéré ní fáàkì ẹlòmíín fi jàlùbá búlẹ̀ nítorí pọ́kọ rẹ̀ ti kú wípé ọkọ tóun torí ẹ̀wọ̀ náà níbo sì ti wá kú àwọn fámílì wọn ní kó wọn bọ́lẹ̀ wọn ní kó wọn lè bà ríṣẹ́ ṣe wọn láwọn tán wọ ṣòkòtò sáwọn ti ríṣẹ́ àwọn tán wọ bófò yẹn sáwọn ti ríṣẹ́ tí wọ́n pọ̀ káàkiri bí ìrùn yẹn ní bá bọ̀ wá sí mọ́sálásí yọ́fà ṣòkòtò sókè tó bá ti kú ní mọ́sálásí yọ́fà sílẹ̀ padà aláwọ̀ kan tàn wọn ni o yukhadi'una Allaha walladhina amanu wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun ọlọ́run ọba ni wọ́n rò pé àwọn ń tún ìgbàgbọ́ òdodo àbá wọn ń tèmi ọlọ́run ni wọ́n ń tẹ̀rí ara wọn gbogbo tó bá ṣe tó bá ti jẹ́sìn máa ṣe nítorí ọlọ́run kó lè bá gba ládàá rẹ̀ gbogbo àti nìkan bó wọn ń bẹ lójú rẹ̀ láníyàn nítorí tọ́lọ́run wọ́n máa kọ́ ládàá lẹ̀ fún títí tó fi wọlé tó fi bọ́ọ̀lẹ̀ àlejò tó ń bọ̀ láti ta ó tún gbé sójú ní máa nira fọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin àmọ́ torí pé nítorí òfin ọlọ́run wọ́n máa kọ́ ládàá lẹ̀ fún ó gbé jàlè báàbù wọ̀ nítorí tọ́lọ́run ọba
níjọ́ ìyàwó níjọ́ òkómọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tán wọ jàlíbáàbù wọ́n yẹ wọ jàlíbáàbù ńjọ́ yẹn jàlábí àwọn ní sáyẹ́nsáyẹ́ ni wọ́n máa ń lò torí pé àwọn ẹbí àtàwọn ará ó ti wọ́n fẹ́ kí wọ́n recognize àwọn ará ibiṣẹ́ nírú Islam ò nìyẹn tó bá ti gbẹ̀sìn ó ti gbẹ̀sìn mọ́ tó wọ́yìn mọ́ ṣe bí ìyọ̀nà Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run bá ní innal munafiqin Ọlọ́run ní àwọn munafiki yukhadi'una Allah wa khadi'uhum wọ́n láwọn tọ́lọ́run Ọlọ́run bá ní òun náà ń dẹ wọn wa idha qamu ila salat qamu kusala Ọlọ́run bá ní tó bá dásìkò tí wọ́n fẹ́ dìde kírun wọ́n mọ̀ wá nàpà wọ́n tún lásìkò òun tó yóò máa wá kusala yóò máa wá hún ríra gbígbà tó sẹ́ mú tí dìde wọn ní ṣé wọ́n ti kọjá ṣé ìmáàmù ti kọjá ọlọ́ ti kọjá lòun náà bá dìde ìyá alágbájá òun níbọ̀ àbí àdá èmi náà ti múra àwọn tí ẹnìkan kò bá kọjá kò ní lọ kò ní lọ ní fáàkù ni Ọlọ́run láwọn kèfèrí original tó jẹ́ ìpìlẹ̀ ní kírun àfitán bá ra àwọn èèyàn tán lọ mọ́sálásí wọ́n wá dìde nítorí wọn ìrọ́ onanas pẹ̀lú òròjú náà wọ́n fi dìde wọ́n máa lọ́tí kọ̀ wala yadhkuruna Allaha illa qalila wọ́n kì í rántí Ọlọ́run wọ́n kì í kírun àfàsìkò díẹ̀ tẹ́ bá di pa àwọn mùsùlùmí ti dìde wọ́n wà darapọ̀ mọ́ wọn ọlọ́mọ sì wá ní mọ̀náfíkì o ẹ dákun gbogbo owó tí mọ̀náfíkì ná sínú ẹ̀sìn ó dòfò àbí ó dòfò àmọ́ jẹ́ mọ̀náfíkì o ẹlòmíín kọ́ mọ́sálásí ńlẹ̀ Yorùbá náà àwọn olówó yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wọn rán àwọn yẹn lọ Mọ́kà tó yẹ kí wọ́n gba ládá àwọn ọba ń lọ múra tẹ́ má sì di ọdún ṣẹ̀ṣẹ̀ òun náà ní ó kọ́kọ́ síwájú àwọn ọba wa nílẹ̀ Yorùbá àwọn kan lọ múra wọ́n lọ à ń pàdé wọn ní hajj ẹ̀yà àfa àwọn ẹ̀ẹ́dẹ̀ sọ fún wọn ipò tẹ̀yìn bá ti jẹ́ Muslim ìyẹn gbọ́dọ̀ tó máa ti ṣẹ̀ṣẹ̀ mọ́ tó bá ti ní ṣẹ̀ṣẹ̀ lókùn tó máa ṣe tó kó bù wọn lọ́ba kó lè bá wà àlìjánà kó lè bá dọ́ba nínú àlìjánà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àfáà náà sẹ́mọ̀ pé àwọn sípẹ́sì àfáà náà lọ́pọ̀ jù ìjẹkújẹ sógúndogójì oyé kò ní jẹ́ kó lè sọ òdodo ọ̀rọ̀ fún bàbá ọba kò ní jẹ́ kó lè sọ òdodo ọ̀rọ̀ fún àwọn olóṣèlú tó jẹ́ àwọn olóṣèlú afáfẹ́ máa tẹ̀lé àwọn olóṣèlú ó sì lò ní parọ́ ó sì ń tẹ̀lé àwọn onírọ́ ọ padà parọ́ fáwọn èèyàn àbí ká padà lù ọ́ ní mọ́sálásí àbígbà tí ọba sọ lẹ́yìn jímọ̀ yìí pé ọlá níbo PDP gbọ́dọ̀ gbà mí ò lè bọ́ sọ yóò lẹ́yìn ìdẹ̀wọ̀n wa ẹ̀sà ti mọ̀ bí tá ń lọ wọ́n ní bàbá ọ̀daràn ọ̀kan ni wọ́n padà sọ yóò ní PDP àwọn APC tó wà mọ́sálásí àwọn ti gbọ́ àfààyè nígbà wọn jáde tán wọn ní eré ìmọ̀mọ̀ ò pé eré bàbá yẹn eré ẹ̀ ti dàrú wọ́n máa sọ pé ìmọ̀mọ̀ yẹn kò kí sẹ́ni Ọlọ́run ẹni Ọlọ́run kò kí wà níbi wọ́n ti ń ṣe jàmbá ni wọ́n fi ń darí ètò òṣèlú jàmbá ni ẹ̀mọ́ tọ́ka àwọn afá ní tá à ń sọ yìí ní ká máa sọ Ọlọ́run ní nǹkan báyọ̀ dáa Ọlọ́run ní nǹkan báyìí dáa Ọlọ́run ní bẹ́ẹ̀ ṣe ṣètò ìlú ní àwọn kan tẹ́ máa ṣe ní a máa advice wọn láì ṣe pé ọmọ gbowó lọ́wọ́ wọn o tó bá ti ń gbowó òun ṣiṣẹ́ lábẹ́ wọn ni o. àwọn mọ̀nàfikún Ọlọ́run bá Allah ọjọ́ yẹ wá pé ìyá wọn wọ́n ń bẹ fi ad-darikil asfali minan nar kọ́lọ́run bá Allah kọ́ mọ́ jìyà wọ náà o kí ló dé tọ́lọ́run fi kó wọn sísàlẹ̀ sàlẹ̀ náà torí pé tí wọ́n dàrú nínú ẹ̀sìn Islam kò kí ṣe nǹkan kékeré àní wọ́n jòkó níjọ́ kan sẹ́ àwọn sàábé ń lọ wọ́n dẹ̀ náwó sáwọn sàábé pé àwọn lè tọ́jẹ́ pé wọ́n mọ̀jú kún wọn lọ àwọn lè tọ́jẹ́ pé wọ́n mọ̀jú oúnjẹ lọ tọ́ba dẹ̀ di gbogbo yánsìn àwa náà la máa ń lead àwa ní aláyà àwa lakin ọ̀lẹ́ lọ́pọ̀lọpọ̀ wọ́n ń fa nábì àtàwọn sàábé sí yẹ̀yẹ́ àwọn náà wọ́n ti jọ ń pàdé mọ́sálásí ẹ ti rí àwọn ará àdúgbò tí wọ́n dá yẹ̀yẹ́ àfá alẹ́kọ̀ọ́lẹ̀ tọ́bá di àárọ̀ ọjọ́ Sunday wọ́n dẹ̀ tún ṣítara gbogbo mẹ́sẹ̀ mìírí yẹn kọ̀gbọ́n kankan o
wọ́n máa wá ní ẹnu wọ́n máa ń fọ fókà wọ́n yẹ kó ló tasma'a li qawlihi ọlọ́run bá ní tí àwọn mùnáfíkì bá ń sọ̀rọ̀ ẹ pé ọ̀dà ká ní àwọn eléyìí ní Islam ọlọ́run ni wọ́n yàtọ̀ sópo mọ́sálásí ọlọ́run mọ́sálásí wá ní mùnáfíkì o ẹjá dó dédé lérí ẹ̀sìn ọlọ́run ọba wa ọ̀nà ọba ìbọn sàlúlù tó jáde láyé Ànábì fẹ́ dìde ọfẹ́ lọ lè kírun sí la elédè àwọn mùnáfíkì Umaru ní òní lọ o Umaru ní òní lọ o Ànábì wò pé wọ́n ti sọ fún òun pé astaghfirta lahum am lam tastaghfir lahum falan yaghfir Allahu lahum eré Ànábì bọ́ tọrọ àforíjì fún wọn ọlọ́run ní ìnífèríjì wọn bọ́ tọrọ àforíjì ìnífèríjì wọn wọ́n bá wọ̀ tọrọ ẹ̀ ìnígbà Ànábì wò pé nígbà tó lọ́wọ́ ti sọ pé òun nígbà kó wọn kàn fi ṣe pé torí àwọn ará àdúgbò tó wọn máa ní ọ̀kan nínú wọn ṣe kínní ó jáde láyé kọ́dà olórí wọn kò dìde aya wa sọ̀kalẹ̀ ipe wala tusalli ala ahadin minhum mata abada wala takum ala qabri ra Ànábì ò gbọ́dọ̀ kírun yẹn kọ́dà ò gbọ́dọ̀ dún bí sàárè rẹ̀ pọ́n sàdọ́fù tó bá ti jẹ́ mùnáfíkì tó bá ti dáwọn mọ̀ ipe bó ṣe ń yọjú láwọn lọ yọjú ń bí bọ́ ọba jáde láyà ní kírun sí ọlá ọba àjọba ọba jẹ́ ìmáàmù ọba jẹ́ ṣéwù ọba jẹ́ bí ìbá jẹ́ bàbá wa ti yá wa àṣẹ látọ̀dọ̀ ọlọ́ni ẹ gbọ́dọ̀ kírun sí wọn la ẹ ti gbọ́dọ̀ tọrọ àforíjì fún wọn. ọba kú olójú ọba tí kú ńlẹ̀ Yorùbá téèyàn dìde pé òun lè ké jànásà olójú olówó ńláńlá tó kú ńlẹ̀ Yorùbá téèyàn nàró pé òun lọ lè ké jànásà torí bá a ṣe ń rí wọn tí wọ́n ń yọjú Mákà bẹ́ẹ̀ náà láàrin wọn tí wọ́n ń yọjú níbi ọdún ṣẹ̀ṣẹ̀ ẹnìkan lọ́wọ́ bá mi jóni lónìí àwọn fámìlì wọn panu pọ̀ wọ́n lóun lọ bá kàn torí pé òun lòun kàwé nínú àwọn tó kù nínú àwọn ọmọ ìyá òun mo ní ọba àkájọba kò burú kéèyàn jọba ṣe bí ẹ máa gba location lọ́dẹ̀ ìjọba ẹ lè máa ṣàtúnṣe orí ilẹ̀ ẹ máa fáwọn èèyàn ní ẹ̀tọ́ wọn ẹ máa parí ìjà ládùúgbò ẹni wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ ẹlòmíì ẹ gbalẹ̀ rẹ̀ padà fún ìtí ọba àwọn baálẹ̀ mọ́ sínú ẹ máa tún lù sẹ́ni ó ní èyí nìkan kọ́ wọn lóun wọn kọ́kọ́ wọ bìkan náà kóhun tó wá bẹ̀rẹ̀ sí máa sọba mọ̀ ní tọ́ bá ti wọ bẹ̀rẹ̀ ń lè wọ náà ni ọba ti wọ bí tán ní kọ́ wọ yẹn òun lọ lè wọ náà ni èyí akọrin tí ń lọ lè sùn lẹ̀kẹ̀ mọ́ tí ń ṣe kánakáná jọ ní ṣé mùsùlùmí nìyẹn àwọn tí wọ́n sọ nìyẹn ọba sì dé hajj yóò tó máa kọ fújì fún ọ ní hajj ọdọọdún ní lọ́mọ́ká yọ́mọ̀ lè kọ fújì fún ní Jẹ́dà àyùmọ̀ye hajj táwà lọ tó jẹ́ pé àwọn èèyàn máa rọ́gìrì níbo lágbájá wà àwọn ló ti wà ní Jẹ́dà ìrọ̀lẹ́ ìlọ́fẹ́ kọrin ẹ̀mọ́ bí tó ti kọrin nínú fúláàtì kan ní ó ti kọ wọn ò bí dá kọ́kọ́ ń ta o àwọn ará Mákà ó ti máa lé o wọ́n wà bàbá olówó kan tí ń bẹ́ẹ̀ tí ó nílé tọ́fẹ̀ nínú sitting room ibẹ̀ ni wọ́n ti máa kọrin kálukú ti máa lọ Jẹ́dà látago kan ọ̀sán torí tí tó bá pẹ́ kò ní ráyè jòkó àdáwò tí àgbákò tó ṣe nílẹ̀ yìí ó tún lọ lè ṣe lọ́hùn ọlọ́run ọba aláàkọ́mọ́ jẹ́ káta alìkìyàmà wa nítorí ayé Uzaifa radiyallahu anhu nínú àwọn sàábé anábì pé Uzaifa anábì ní Uzaifa àwọn mùnáfíkí bẹ láàrin wa o wọ́n yẹ ṣe muslim wọ́n darapọ̀ mọ́ wa sórí ìtì bẹ lọ́ọ̀kan yẹn ara wọn ni sórí ìtọ̀hún yẹn ara wọn ni sórí yẹn ara wọn ni wòyí tó dó lọ́ọ̀kan yẹn ara wọn ni wọlé yìí tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ara wọn ni Allahu akbar Uzaifa kasọ́ òun ni sahibu al-amana tí ẹnìkan bá ti wá kú ní Madina ní àwọn mùsùlùmí àwọn sàábí ọmọ wa béèrè pé ṣé Uzaifa lọ lè kírun sílá wọ́n ní ṣé Uzaifa ti kọjá tí wọ́n ní Uzaifa ó ti kọjá àwọn náà máa lọ wọ́n ní Uzaifa wá àwọn èèyàn jòkó sílẹ̀ torí pé Uzaifa ti mọ iye nọ́mbà wọn wọ́n wá pé Uzaifa njọ́ kan wọ́n lọ́kàn kúnnú àwọn
tọ́jú àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí mata rajulun minal munafiki nínú àwọn munafiki ni falam usalli alayhi Hudhayfa ni nígbà mo débẹ̀ tí mo rí pé lágbájá àwọn lókù Hudhayfa bá padà sílé ó ní ìkírun sí la ó mọ̀ bọ̀kàtọ́ bó wá sọ fún un pé ma mana'aka alla tusalli alayhi kí ló dé tó kírun sí la qultu innahu minhu ó ní tọ́fà tó wọ́n fi kírun sí wọn la ni pé ó wà lára wọn ọlọ́mọdé mi ó wà lára wọn o kọ́lọ́mọdé wọn náà ó wà lára wọn o kọ́lọ́mọ sí wa mọ́ wọn tá fi jáde láyé ó mọ̀ dúró tó kírun ó ní innahu minhu ọlọ́wọ́ wà lára wọn tá nábì ká fún faqala Umar bin Khattab ní abillah minhum ana abillah ya Hudhayfa mo fi alábíọ́ abillah minhum ana mo fi alábíọ́ mo yìí sì fi alábẹ̀yẹn kí n má sọ dodo ọ̀rọ̀ sáà nábí ọkà mímọ́ wọn ó ní láà ó ní orúkọ rẹ̀ ò sí mbẹ̀ fabaka Umaru radiyallahu ta'ala a ní Umaru bá bẹ̀rẹ̀ sí sún ẹkún kí ni jama ẹkún kí ni ẹkún dodo wọ́n bẹ̀rẹ̀ sí sún ẹkún abillah minhum ana ya Hudhayfa ó ní láà ọlọ́run àbíọ́ àti lára wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run má jẹ́ padà darapọ̀ mọ́ wọn o tó nígbà míì tí àárẹ̀ bá dé èyí mọ́ darapọ̀ mọ́ wọn wọ́n sùn kan mọ́ lẹ́sẹ̀ wọ́n sùn kan mọ́ lọ́rùn wọ́n gbé lọ́dọ̀ ya ọlọ́sùn tí ó sì bá dé èyí mọ́ darapọ̀ mọ́ wọn wọ́n ní ibi tó ti rábàyọ náà nìyẹn ẹrù ẹgbẹ́ ni wọ́n dì fún ọ téèyàn bá ń wá ipò yẹn á máa dára wọn ipa fún nípò yìí ó sì ráyé jẹ àmọ́ ọjọ́ yìí kákọ́s èyí máa ń jẹ president sórí ibú rẹ̀ èyí máa ń jẹ gọ́fìnà sórí ibú ẹ̀ èyí máa ń jọba ìlú kó lè fi sàgbákò yẹn ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́hún ọmọdé àdára wọn o àwọn lẹ́yìn tí a kà á lẹ̀ yìí àwọn ni àwọn mọ̀náfìkì ìpìlẹ̀ al-nifaqul aqdi tó jẹ́ pé wọ́n ń fi Islam hàn àmọ́ wọn kì í ṣe Muslim. ẹlẹ́ẹ̀kejì tí nifaku pín sí òun náà nifaqul asghar òun náà ni nifaku kékeré wa huwa nifaqul amali òun náà ni nifaku iṣẹ́ wa huwa min sifatil munafikin fil a'mal la fil i'tiqad kéèyàn máa kọ́ ṣe àwọn ìwà àwọn mọ̀náfìkì àkọ́kọ́ yẹn òun gbọ́ lọ́gbọ́n gbà nábì gbọ́ àmọ́nú àwọn ìwà àwọn ìròyìn àwọn mọ̀náfìkì àkọ́kọ́ yẹn òun náà ń ṣe nínú àwọn iṣẹ́ ọkàn rẹ̀ da gbọ́ lọ́gbọ́n gbà nábì gbọ́ àmọ́ àwọn àrékèrèké àwọn ìwà àrékèrèké yẹn nínú àwọn ìwà àwọn mọ̀náfìkì ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n lé lẹ́yìn ọ̀yọ́ kó ní Islam o mùsùlùmí náà lọ́wọ́ máa jẹ́ àmọ́ máa jẹ́ mọ̀náfìkì kékeré àgbà mọ̀náfìkì tà àkọ́kọ́ yẹn ọmọ jẹ́ mọ̀náfìkì kékeré kìlá ọmọ ọyẹ láwùmá kòtóra méjèèjì náà ló léwu wọ́n ní torí pé ànífàkùl amali al-asghar mọ̀náfìkì kékeré yìí tá a fẹ́ sàlàyé yìí wọ́n ní téèyàn bá pẹ́ ń bẹ̀ dáadáa ó wà tọ́rík wọ́n lọ òun gangan ní ojú ọ̀nà al-musil ila ànífàkùl akbar téèyàn fi lọ lè já sínú nífàkùn ńlá téèyàn bá sọ̀rọ̀ ẹ̀ òun ọ̀yọ̀ yàn kó ní Islam ọmọ jẹ́ Muslim àmọ́ Ànábì sọ fún wa pé ká ṣọ́ra wa pẹ̀lú àwọn ìwà náà ìwà ni kò kí sàdé ọkàn ìdàhárò lẹ́kàírì èèyàn máa fi dáadáa hàn sáwọn èèyàn wá ìbùtọ́nù sharri èèyàn máa wá fi aburú pamọ́ Ànábì ní ayatul munafiki thalath kéèyàn má gbé fúnra wọn o Ànábì ní àmì tá a fi mọ àwọn munafiki kékeré mẹ́ta ni idha haddatha kadhab ògbà tí ń bá ti ń bá yín sọ̀rọ̀ báyìí ẹ padà rí i pé irọ́ nípa àwọn yẹn wá máa débi pé sílágbájá ni ọkàn wọ́sọ ẹ̀sìn ni munafiki ni gbogbo tó bá ti sọ ẹ má gbàgbọ́ tó bá ti bọ́rọ̀ rẹ débẹ̀ ó ti ní nífàkù kékeré ó dẹ̀ léwu kọjá pé irọ́ ọlọ́run máa pa ọlọ́run ò fẹ́ràn rọ́ ọlọ́run sì pèlè ẹni tí bá ń parọ́ ẹni tí bá ń parọ́ táwọn yẹn bá padà mọ̀ pé onírọ́ ni yóò padà dèyàn ké èyí yẹpẹrẹ láwùjọ má parọ́
wa idha wa'ada akhlafa ẹlẹ́ẹ̀kejì tó bá ṣàdéhùn fáwọn èèyàn ipe màá fún yín nìkan báyìí màá bá yín ṣe nǹkan báyìí wa'ada ó ṣàdéhùn ẹ wá gba nǹkan báyìí akhlafa kò ní má déhùn ṣẹ gbé lágbájá oníkan wá gba nǹkan báyìí wọ́n ní ta ló ní kó wá gba nǹkan lágbájá ìyá lágbájá má fọkàn sí o wọ́n ní ìwà mọ̀náfíkì tí ń bẹ lára yẹn tọ́lá àwọn mọ̀náfíkì wọn kì í ládéhùn wa idha tumina khan tá a bá fọkànbalẹ̀ sí tá a gbé nǹkan lé lọ́wọ́ owó ni ọ̀rọ̀ láfipamọ́ sí lọ́wọ́ ni yóò padà jàǹbá yín àṣírí yín tẹ́ fi sọ́wọ́ rẹ̀ yóò padà sí kíní yóò padà tú tẹ́yìn bá ti jẹ́ báyìí wọ́n ní kéèyàn fura sí rẹ̀ torí pé mùsùlùmí máa ń lámàánà ni ní tó fi hàn àwọn èèyàn ni ẹ pé mùsùlùmí ni ẹ wáyé tí ọ̀wá lámàánà ìtumọ̀ ni pé ìta rẹ̀ yàtọ̀ sí inú rẹ̀ wazada fi riwayat ukhra nínú riwaya mi Ànábì ní arba'un man kunna fihi kana munafiqan khalisan Ànábì ní gbogbo ẹni tó bá ní àwọn ìwà mẹ́rin yìí la Ànábì ní munafiki ni o man kana munafiki ìtumọ̀ ni pé yóò padà já sínú munafiki ńlá wa man kanat fihi khasla wa man kana fihi khaslatun minhun kanat fihi khaslatun min an-nifaq hatta yada'aha Ànábì ní yàá máa korúkọ rẹ̀ sínú àwọn mọ̀náfíkì kékeré tó bá ti nọ́kàn náà àwọn àwàtàfẹ́ káyì títí tó fi sílẹ̀ tó fi ní ṣe mọ́ idha haddatha kadhab tó bá ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ irọ́ ni ó máa pa wa idha wa'ada akhlaf tó bá ṣàdéhùn yóò máa yí àdéhùn wa idha khasama fajar tí máa ń bá èèyàn jà yóò ṣe pòkí pẹ̀lú ẹ̀ ìtumọ̀ ẹni pé yóò bá jà bígbà tí ń bá kèfèrí jà fajar yóò bọ́sọ yìí kó lára ẹ̀ yóò tú àṣírí rẹ̀ tí ń bẹ lọ́wọ́ ẹ̀ fajar yóò bá jáde bíi pé tí ó bá láṣírí yóò wá hun àṣírí máa lọ́rùn yóò da sọ̀rọ̀ tí máa ti ń báyàn jà yìí máa ń báyàn jà tí nígbà tí yìí bá fẹ́ fọ́jú pátápátá ni tí ò sẹ̀ ní fààyè lẹ̀ pé mùsùlùmí ọmọ ìyá mi Ànábì ní àpẹẹrẹ nífàkì nìyẹn àwọn mọ̀náfíkì ni wọ́n máa ń ba tèèyàn jẹ́ pátápátá tẹ́ bá wo social media lé ní ẹ̀rí pé kálukú wọ́n ń plan pé lágbájá èmi àti àgbàtara wa oye máa rí pé mo tú gbogbo àṣírí rẹ̀ títí tí òfin ní ìmọ̀ láwùjọ máa bá kalẹ̀ tó bá wá ka gbogbo àwọn àṣírí rẹ̀ tán tó bá rí pé òun ò láṣírí lọ́dọ̀ mọ́ yóò wá hun irọ́ yóò da sọ̀rọ̀ yóò wá gbé bọ́ lọ́rùn kò sẹ́nìkan tó lè yọ sọ yẹn lẹ́yìn Ọlọ́run mọ̀náfíkì ni ọmọ ìyá rẹ̀ òbí ò lọ ní nàmọ́lé mọ́mìnú ikhwa ní àwọn ọmọ ìyá mùsùlùmí my brother my sister nítorí sọ nìyẹn náà bó ló ṣe wá ń bá your brother your sister jà débi tó fi wá ń tú gbogbo àṣírí ẹ̀ Ànábì ní ìwà mọ̀náfíkì àwọn mọ̀náfíkì ni wọ́n máa ń ṣe báyẹn àwọn mọ̀náfíkì pilẹ̀ wọn láwọn gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ wa idha ahada gadar tàbájọ fẹnu kò lẹ́nì kankan wípé nǹkan báyìí lájọ ṣe láàrin ara wa yóò padà jàmbá yín òun yàtọ̀ sádéhùn o àdéhùn yín ṣe nǹkan báyìí fún ni wa'ada kò ní ṣe ahada ni pé ẹjọ gbaṣẹ́ ẹjọ fúnra yín níṣẹ́ engineer pẹ̀lú àwọn contractors engineer pẹ̀lú àwọn workers tó bá ti ṣe nǹkan báyìí á fún ọ ní nǹkan báyìí wọ́n ní irọ́ ni wọ́n máa pa fún wọn tó bá kú díẹ̀ tí wọ́n parí project ní ọba sálọ wọ́n ní munafiki ni mùsùlùmí kò kí ṣe kí ni kò kí ṣe bẹ́ẹ̀ eléyìí ni àwọn anifakul amali tá a gbọ́dọ̀ jìnnà sí ó lè má yọ̀yàn kó ní Islam àmọ́ èyàn ó dínkù jọjọ nínú pò níwájú Ọlọ́run bá wa téèyàn bá sì rọra tó bá ti gbádùn mọ́ ẹ̀ lẹ́nu tán tí wọ́n bá ti pọ̀ tán ó padà pọ̀rọ̀ Ọlọ́run nírọ́ tó bá ti jálá ìlàmánà tó bá padà yá ó padà sọ pé àmọ́ ní tá ànábì gbé wá fún ọ gan kò rí bẹ́ẹ̀ mọ́ tó bá ti yí àdéhùn láàrin wọn àtẹrú tó bá padà yá ó padà yí àdéhùn pé má ṣe nǹkan mẹ́ láàrin wọn àtọ́lọ́hún àyíngbà tó gbówó lówó lọ tí àṣírí fẹ́ tú bàbá kan bá ní kinní kan bẹ tó bá ti ṣe wọ́n máa gbàgbé ọdẹ yẹn oṣù mẹ́fà kan tó rántí tó bá ìdẹ́tù kọ̀ọ̀sẹ̀ kan láti tún ṣiṣẹ́ míì ọdẹ yẹn ọdún mẹ́fà ó ti jẹ lọ ọba lọ lè gbẹ bu ní bá ńlá èyí kí ló bá débẹ̀ wọn nífàákù kékeré ó gbé lọ nífàákù kíní ńlá wọ́n fi ní àwọn kéèké yẹn ẹ̀dàkùn ẹ̀dí kájí náà sí especially ìpọ̀lọpọ̀ wa àríyá ó wà nínú àwọn nífàákù kékeré àríyá ul yasir kó jẹ́ pé gbogbo tá à ń bá ń ṣe nítorí àwọn ẹ̀dá Ọlọ́run ni ọ̀tọ̀ ní bá ṣe rí kọ̀rọ̀ ọ̀tọ̀ ní bá ṣe rí gbangba ẹ̀jẹ̀ ajé kí kọ̀rọ̀ wa kó dáa bí gbangba wa ṣe dáa ní tí a kì í ṣe lójú àwọn èèyàn ní gbangba ẹ má jẹ́ a máa ṣe ní kọ̀rọ̀
ìta sọpá belief yẹn náà ní ká sọpá belief. Ẹni tó ń da nǹkan tó ń lo jẹ̀lúbáàb ó ti ń lọ tí wọ́n pe ẹlẹ́sìn lélẹ́yìn masha Allah ó wá wọ inú yàrá ó wá ṣe fídíò pẹ̀lú skirt àti blouse ó wá sẹ́ndì ẹ̀ ṣe rí pé ní fáàkù ni sọmọ pé ò lè yáǹta ẹ̀hìn gbọ́ jẹ́ pé in tó lè ṣe níwájú Ọlọ́run ọba níta má ṣe níwájú Ọlọ́run ní kọ̀rọ̀ kí ni mo di hypocrite a máa wà nínú belief a máa wà nínú behaviour nínú wa true picture wa ní kẹjí káwọn èèyàn mọ̀mọ̀ wá kọ́lọ́mù bá aláàkọ́mọ́sá tó ní kọ̀ọ̀kan wá sí jù báyìí lọ. Ànábì sallallahu alaihi wasallam Ànábì àmà bẹ̀rẹ̀ wọn bá ìpè Allahumma ìwọ Ọlọ́run bá tahir qalbi minan nifaq ọmọ ìyá mi solúsàn nìyẹn o Ọlọ́run fọkàn mi mọ́ níbi manafiki wa amali minar riya wá fọ iṣẹ́ mi mọ́ kó níbi kárí ni mọ́jì máa sìn ọ́ nítorí àwọn èèyàn mọ́jì máa tẹ̀lé àṣẹ rẹ̀ nítorí àwọn èèyàn wa lisani minal kadhib wá fọ àwọn mi mọ́ níbi irọ́ wa ayni minal khiyana wá ṣọ́ ojú mi níbi jàmbá fa innaka ta'lamu ìwọ Ọlọ́run ọba fa innaka ta'lamu kha'inatal ayun ìwọ lọ́ba tí ó rí gbogbo ń tọ́pamọ́ fún gbogbo ojú kò sí tó rí wa ma tukhfi sudur kò sí tó wà ní ọkàn ọmọ èèyàn tí ìwọ Ọlọ́run ọba ò ní màá pa ẹ̀ àdúrà yẹn ẹ̀dí ká máa ṣe kọ́lọ́n wọlé àánú ìkọ́lọ́mọ́sá sànú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀dí káwé kí n pè fún yín Allahumma tahir qalbi minan nifaq wa amali minar riya wa lisani minal kadhib wa ayni minal khiyana fa innaka ta'lamu kha'inatal a'yuni wa ma tukhfi sudur ọlọ́mọsá àtúwẹ́ ní kọ̀ọ̀kan wá sí jù báyìí lọ ọlọ́run mọ́jà bá wọn wà nínú àwọn mọ̀náfìkì ńláńlá ọlọ́mọjà bá wọn nípa níbi àwọn mọ̀náfìkì kékeré ọlọ́mọsá àtún kọ́kọ́ wá sí ọlọ́mọba aláàkọ́mọsá àtún wá sí jù báyìí lọ gbogbo bí táà kù sí kọ́lọ́mọsá àtún wá sí abẹ́lẹ́ gbogbo àwọn tánbẹ́ nínú nifakul akbar tí wọ́n ṣe mọ̀náfìkì tó tóbi ọlọ́mọba adarí wọn wá ní ìsìlámù padà gbogbo àwọn táwọn ń bẹ ọlọ́mọjà lọ lè bá wọn ń bẹ gbogbo àwọn táwọn ṣe mọ̀náfìkì iṣẹ́ tí nifakun bẹ ní iṣẹ́ wa ọlọ́mọsá àtún wá sí àwọn tí wọ́n máa ṣe ọlọ́mọsá mú wọn dúró اللهم سامعني كوكما دوجو بايلو سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا